Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Òótọ́ ló ṣẹlẹ̀. Tí n bá ṣeré tán bẹ́ẹ̀ yẹn, mo máa ń settle gbogbo àwọn security men àti àwọn area boys tó bá wà níbẹ̀. But àwọn NSCDC wọn súnmọ́ mi, àwọn Àmọ̀tẹ́kùn ò súnmọ́ mi, ẹnu gate ni wọ́n wà. Then bí mo ṣe ń bọ́lẹ̀ lórí stage, àwọn bouncer, àwọn ọlọ́pàá, àwọn area boys, nǹkan tí máa ń ṣe ni pé màá ní ta ló lórí yín, who head the police, màá fún lówó, who head the bouncer, màá fún lówó, who is the leader of the area boys, màá fún lówó. So mo ti settle gbogbo àwọn yẹn tán, mo ti ń lọ, mo wá fẹ́ jáde lẹ́nu tí má dẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹn, sáà pé àwọn area boys yẹn tẹ́ bá fún wọn lówó, owó yẹn ò lè kárí everybody, ẹlòmíì wọ́n máa fún lówó yẹn á sá lọ, agbówó yẹn sá lọ. So mo máa ń ṣì ń da owó sókè pé ẹni bá rí mú bẹ́ẹ̀, ẹni bá rí mú. So ìyẹn ni mo wá kó dání, 40,000 yẹn ni mo kó dání. So mo wá ti dé ẹnu gate, tí mo ṣe dẹnu gate, mo wá rí bọ̀bọ̀ Àmọ̀tẹ́kùn kan kúkúrú, ìyẹn ni mo wá fúnra mi ni mo dúró, mo wind down. Wọ́n yẹn ni mo fẹ́ fún lówó, bọ̀bọ̀ Àmọ̀tẹ́kùn yẹn ni mo fẹ́ fún lówó. Bí bọ̀bọ̀ NSCDC yẹn ṣe dé nìyẹn, ó kàn tọwọ́ bọnú mọ́tò, ó kàn fẹ́ já owó yẹn, ó kàn mú owó yẹn mọ́ mi lọ́wọ́, ó fẹ́ jagbà. Mo ní kí ló fẹ́ fa gbogbo ìyẹn? Mo ní ṣe bẹ́ẹ̀ mi fúnra mi mo dúró, ó ṣe sọ ẹ̀ṣẹ̀ sí mi lẹ́nu ni. Mo wá sọ fún àwọn boys tí àwọn ọmọ mi tó wà ní mọ́tò, mo ní ẹ má jẹ́ kó lọ, a gbọ́dọ̀ mọ ọ́fíìsì wọn. Bó ṣe kọ́ọ̀kì bọ́ nìyẹn tó bọ́ síwájú mọ́tò tó ní òun á shoot anybody tó bá súnmọ́ òun, òun á shoot anybody tó bá súnmọ́ òun. Àwọn eléyìí ti gbé ṣù mí, ẹ̀yin sọ̀rọ̀. Mo wá wind up padà, mo ní ẹ jẹ́ ká dúró dìgbà tí mọ́tò wọn bá máa jáde, ẹ jẹ́ ká tẹ̀lé wọn, ká mọ ọ́fíìsì ibi tó ti wá, ká mọ division tó wọ́n jẹ́. Bẹ̀tà tẹ̀lé wọn mọ́ ṣe yàwọ̀ gbó nìyẹn. Bọ́ yẹn bá bọ́ọ̀lẹ̀ ló sá lọ sọ́nà ní lọ́nà sálẹ̀. So àwọn tó kù ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ àǹdí mọ́tò mi pé kí ló dé, kíní kan kílà ń lé àwọn fún kéńké. Ṣé kò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín? Torí gbogbo wọn ò síbẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́hùn. Àwọn tó kù ẹ̀ ò síbẹ̀, òun nìkan ló wá sẹ́nu géètì yẹn tó fẹ́ já owó yẹn gbà lọ́wọ́. So mo dẹ̀ fẹ́ fún lówó náà, omi fúnra mi mo kúkú dúró, mo fẹ́ fún lówó tẹ́lẹ̀ náà ni. Mo kọ́kọ́ fẹ́ fún bọ̀bọ̀ Àmọ̀tẹ́kùn, báwo ló ṣe máa tọwọ́ bọnú mọ́tò wa fẹ́ já owó gbà lọ́wọ́ mi? So nǹkan tó ṣẹlẹ̀. Yes, ìgbà tí alẹ́ ọjọ́ yẹn mú láti drive down sí Adó, torí ọlọ́pàá tó tẹ̀lé mi ó rí bí ẹnu mi ṣe ń ṣẹ̀jẹ̀, ó ní kí n jẹ́ ká lọ sí hospital. So but wọ́n tún ní pé kí n pe ọ̀gá wọn, kí n jẹ́ kọ́gá mọ̀, mi ò ní nọ́mbà ọ̀gá wọn lọ́wọ́. But mo wá pe ẹni tí mo mọ̀ tó dá civil defence sílẹ̀ gangan, Chief Adeleye. Mo wá explain fún, he felt terribly bad pé àwọn máa ṣiṣẹ́ lórí ẹ̀. So commandant wọn lẹ́kìtì náà dẹ̀ wá bá mi ní àárọ̀ ọjọ́ kejì, ó wá bẹ̀ mí pé kí n má bínú. So mi ò ṣe sọ̀rọ̀ lé mọ́ nígbà tí wọ́n dẹ̀ ti wá bẹ̀ mí yẹn. So mi ò jẹ́ kí n sọ̀rọ̀ lé mọ́, but nígbà tí àwọn journalist tí wọ́n gbọ́ sí inú wọn ò dùn. Ṣé báwo ló ṣe wọn ọ̀nà mi rí níjọ́ tí mo ti ń lùlù mi, ká má tẹ̀ sọ pé kí n tó l'accident gan torí pé mo wà lórí wheelchair pé kìnnì kan. No, anybody ò nà mí rí pé wọ́n fún mi lẹ́sẹ̀, pé wàá fún mi lẹ́sẹ̀ lẹ́nu lórí pé kò lọ́wọ́ mọ́ mi lọ́wọ́, owó tí òun ṣe ti tiẹ̀ kò ṣẹlẹ̀ rí. So but ọkàn ó pé ká má tún máa pariwo Ayefele all the time náà ní kí ló dé tó mo ṣe pé mi ìjẹ́ kan gbọ́ nílé gan. Ìfá gbogbo àwọn ọmọ mi tán wà lọ́fíìsì àbáyọ rí ní ìṣẹ́ náà yẹn sọ pé ọ̀gá nǹkan báyìí ṣẹlẹ̀ mo dẹ̀ dákẹ́, ọ̀gá nǹkan báyìí ṣẹlẹ̀ mo dẹ̀ dákẹ́. Mi ìfẹ́ kẹ́ anybody tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ rárá. So ṣé olúwa ènìyàn máa tó Ayefele igi ọ̀tọ̀ létí tẹ́lómi máa fi gbọ́. Ẹlòmíì lè sọ pé Ayefele fẹ́ sá lọ ni, kò fẹ́ fún wọn lówó ni. Ẹlòmíì lè sọ pé gbá ni nǹkan bá Ayefele ṣe ń ṣe nìyẹn, ẹni kìíní kankan. So I don't want any controversy. Mo ṣe decide pé kan just ẹ̀jẹ̀ fàsíkò tù Ọlọ́run. Mo sọ fún lọ́ọ̀yà mi náà, torí ó ń déwájú dẹjọ́ ń dẹ́yìn dá sọ. Mo sọ fún lọ́ọ̀yà mi. So lọ́ọ̀yà mi ní pé kí ni mo fẹ́ kàn ṣe. Mo ní tó bá ní anything tí mo fẹ́ kàn tí mo rí tó come up later, àmọ́ we have videos of how everything happened. We have àwọn ìjẹun pé Ọlọ́run jẹ́ kí ayé rọrùn sí bó ṣe ń ṣẹlẹ̀, làwọn èèyàn record. So ó jẹ́ kí ó ká lè sọ pé we have proof and evidence of how it all happened. Gbogbo bó ṣe ṣẹlẹ̀. So mi ò ní ìdí kéèyàn máa press any charges against anybody, because òun nìkan ni orí kan ló dẹ̀ máa mú ní gbúgba ẹrú kan ló mú ní gbúgba ẹrú. Àwọn ọ̀gá ìrọ̀rán nírú iṣẹ́ tó ṣe yẹn kò dẹ̀ sẹ́ni tó máa gbọ́ nǹkan tó ṣe, àwọn colleagues ẹ̀ gan ò mọ̀ pé nǹkan tó ṣe nìyẹn.
so wọn inú anybody ò lè dùn sí pé báwo ẹni tí mo lọ lùlù fún gan bí àbúrò ló ṣe jẹ́ sí mi ṣé ó tó bẹ́ẹ̀ kó gbá irú ẹni yẹn